orí wa bure kó gbé mi dé ẹsẹ̀ ro tì mí gbà adíáforí abùsọ̀rùn ṣáwó wọ́n ní kó karalẹ̀ ẹbọ ní kó yá mú ṣe orí mi tìjà ń gbédépọ̀ ọ̀la mi orí mi pípọ̀ náà pásítọ̀ àtàfà àtàwọn oníṣègùn àti babaláwo wọ́n máa ń bọ orí wọn kí kan lè máa dìde síwájú sí i. Àwíkọ́nkọ́ ìròyìn àwíkọ́nkọ́ kì í fọ̀rọ̀ sábẹ́ wọn sọ ọ́ ìròyìn àwíkọ́nkọ́. Orúkọ mi ni Ṣẹ́gun Ọlábọ̀dé Ajíbọ́lá, Ẹgbẹji Ewedayepọ ní Ogun State. Iṣẹ́ oníṣègùn mo yàn láàyò gan tí mo jókòó títí lọ́nà ẹgbà kò sí fún mi. Oníṣègùn ló ní ewé àti egbò láti ṣe ètùtù, láti gún ọṣẹ, láti ṣàṣejẹ, láti gbẹ̀bí, láti ṣe àbúrò tí oníṣègùn ló ní. Babaláwo nìkan ni pé kí wọ́n jẹ ifá wò, kí wọ́n sọ nǹkan tó bá bá sọ, kí wọ́n fi ẹ̀rọ sùn fi iṣẹ́ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n lọ́wọ́ òsìta wà tí mo sọ pé ó ti papọ̀ mọ́ra wọn, babaláwo ti ń fi ewé egbò fi ṣe ìṣègùn láti gbé ọṣẹ fún yàn pé ewé ifá ni. Ewé ifá dẹ̀kẹ̀ ní ọ̀dọ̀ sányìn ló wà, kò sínú babaláwo lẹ́yìn ẹ̀rọ sùn nìkan. Ọ̀làjú ló dé, láwa sọ àṣà ìdílé wa di tolóyìnbó dé. Ohun tí a bá láti ìṣẹ̀ṣe látọwọ́ bàbá àti ohun tá a fi ṣẹ̀dá ilẹ̀ Yorùbá tá a pè ní ìbílẹ̀, odò àtẹwọ̀rọ̀ nífẹ̀ẹ́ náà porúkọ ẹ̀. Ìṣẹ̀ṣe ni akọ́dà, náà fi ń pe ẹ̀gbádùn ní akọ́dà. Ṣùgbọ́n òòṣà tó kù méjèèjì tí wọ́n gbé dé tá a pè ní Kristẹni òòṣà náà la máa pè, tá a pè ní Muslim òòṣà náà la máa pè. Wọ́n ní wọ́n lọ sí Mẹ́kà, wọ́n lọ forí balẹ̀, wọ́n làwọn kan lọ sí Jerusalem, wọ́n lọ wo iṣẹ́ Jésù náà, iṣẹ́ ìyanu náà ni. But ìbílẹ̀ gangan ni ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí kò gbọdọ̀ parẹ́. Ohun tó fà á tó jẹ́ pé wọ́n fi regularize àwọn tí ó kù tó jẹ́ Muslim àti Kristẹni kò jẹ́ wípé ẹnìkan ò lè ṣe ibi kó wá fi búra níwájú Ògún àti Èṣù, nǹkan á ṣẹlẹ̀ sí. Tẹ́ bá rí lọ́pọ̀lọpọ̀ gan, tẹ́ bá dé kóòtù lónìí, Báíbù àtàdúkà náà máa gbé kalẹ̀, kí ló tó ń gbébọn àti àdá kalẹ̀ kan fi búra, wọ́n tún pé wọ́n dààmú àwọn. Ìdí nìyẹn tó jẹ́ pọ̀lọpọ̀ fi ń sá fún ìṣẹ̀ṣe, torí àìṣe má ṣe wọn tí wọ́n ń ṣe náà fi pè ní ìṣẹ̀ṣe, kó má lọ ṣe àwọn ṣe. Láti bẹ̀rẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba tẹ́lẹ̀ already ìṣẹ̀ṣe náà fi gorí tẹ̀ láti ṣe. Ayé ìgbà yẹn lọ́hùn táwa mú àwọn ọba lọ́ba kan, ẹnì kò lè kó gìrì wá bá ọba nílé, kò tí ì nágbára ẹ̀. But láyé ìsìn lọ́jọ́ ìjọba náà ti ń gba ọ̀pá àṣẹ, náà ti ń gba certificate, so kò sí òun nẹ́nu ọ̀rọ̀, ìjọba ló ń fún wọn ní owó oṣù. Láyé àtijọ́ bí tó bá pàṣẹ náà ń pè ní ọba lórí ohun gbogbo, bí tó bá pàṣẹ sí lọ́ba nínú dé tí ò ní sí wàhálà rárá. But nísìn kò lọ. Ohun tó máa àwọn ọba wa sọ pé bá mi sin ẹ̀sìn tí mò ń sìn, Kristẹni ẹ Muslim ni ẹ o, pé ẹ̀sìn tí mò ń sìn bá mi sìn torí oúnjẹ tó fẹ́ jẹ lábẹ́ gọ́fìnà tó wà, lábẹ́ ìjọba tó wà, lábẹ́ local government tó wà, ló fà ló kọ́ síbẹ̀. Bọ̀ tá bá sọ pé nǹkan ìṣẹ̀ṣe tẹ́lẹ̀ already, ọba ń dúró láyé ọ̀tọ̀, gọ́fìnà ń dúró láyé ọ̀tọ̀, president ń dúró láyé ọ̀tọ̀ tiẹ̀ ni. Ìkan papọ̀ mọ́ ìkan. Orí bíbọ́ wà nínú nǹkan tó jẹ́ ètùtù láti ìbẹ̀rẹ̀ ìṣẹ̀máyé wá. Tí wọ́n bá ń bọ orí ní gbogbo ìgbà pẹ̀lú olóòtú, ó máa dáa gan. Orí Ògún, Ọ̀ṣun àtọbàtálá tẹ́ máa ń ṣe lásìkò láì ṣoògùn rárá, wọ́n máa gbìyànjú níjà. Nígbà tí ìyá àti bàbá fẹ́ bí wa, orí la mú wá sílé ayé, orí láyàn mọ́ tó yan ni wá sáyé. Wọ́n máa ń pè nínú Ifá pé orí wa bure kó gbé mi dé ẹsẹ̀ ro tì mí gbà adíáforí abùsọ̀rùn ṣáwó wọ́n ní kó karalẹ̀ ẹbọ ní kó yá mú ṣe orí mi tìjà ń gbédépọ̀ ọ̀la mi orí mi olóńbàyàn gbégbèsè débi tí wọ́n bá ń lọ. Orí ò ní takò ẹnìkan kan olúwa, bórí bá takò èèyàn kò síbi tó lè dé láyé ìwọ̀n ayé tiẹ̀. Wọ́n sọ fún èèyàn, wọn ò sọ fún èèyàn kó rẹ̀ pé òun bọ orí òun. Kódà kéèyàn wà ní ogun tó bá mú omi lásán bá ń bù sórí ẹ̀ tó bá fi ń ṣàdúrà fún orí ẹ̀, orí ẹ̀ máa tù á bọ́ nínú ogun tó wà yẹn. Gbogbo apáta àti Kristẹni àti Mùsùlùmí àtẹlẹsìn àbáláyé àti babaláwo ni àti gbàtàwo ni, kò sẹ́ni tí ò yẹ láti bọ orí nínú gbogbo apátápátá. Pípọ̀ náà pásítọ̀ àtàfà àtàwọn oníṣègùn àti babaláwo náà máa ń bọ orí wọn kí kan lè máa dìde síwájú sí i. Ọ̀nà táwọn àbọ̀dé bíbọ̀ pọ̀ o.
ọ̀nà àkọ́kọ́ a máa ń bọ orí inú, ẹlẹ́ẹ̀kejì a máa ń bọ orí inú ta, ẹlẹ́ẹ̀kẹta a máa ń bọ orí ọ̀nà, ẹlẹ́ẹ̀kẹrin a máa ń bọ orí àtàǹdé, ẹlẹ́ẹ̀karùn a máa ń bọ orí gbangba, ẹlẹ́ẹ̀karùn a máa ń bọ orí oríjòkòó ẹ̀ka pè ní àpótí, ẹlẹ́ẹ̀kẹfà a máa ń bọ orí ṣíà tá a máa jókòó kéèyàn lè rí gbéga àti ibùjókòó. pípọ̀ náà pásítọ̀ àtàfà àtàwọn oníṣègùn àti babaláwo náà máa ń bọ orí wọn kí nǹkan lè máa dìde síwájú sí i. tá a bá dẹ̀ fẹ́ bọ́ ọ̀dọ̀ wa náà ni wọ́n ń bọ̀ láti wá ṣe, àwa náà ni máa pè láti wá bá wọn ṣe. Awikonko fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.